géètì ni ọkọ mi ní kí n wá sí fún òun, àṣé àwọn tí yóò pa á ti wà lẹ́nu ọ̀nà. Àwọn ẹbí olóògbé Alhaji Idris Abubakar Zaikaina, alága ẹgbẹ́ Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ti ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara tí àwọn agbébọn kan mọ̀ pa, ó ti rawọ́ ẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ o lórí àwọn ọmọ tí olóògbé náà fi sáyé lọ. Bákan náà ó ní àwọn ẹbí ọ̀hún ó ní wọ́n rọ àjọ ọlọ́pàá láti ṣọ́ṣòkòtò wọn láti rí wípé ọwọ́ mọ̀ tẹ àwọn ọ̀daràn tó mọ̀ ṣiṣẹ́ láabi náà kí wọ́n sì fi mú báyìí kí wọ́n fi kàtà òfin o. Tá ò bá gbàgbé ìròyìn ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2025 ó ní àwọn agbébọn kan ó ní wọ́n lọ ká Abubakar ẹni ọdún 32 mọ́ ilé rẹ̀ tó wà ní agbègbè Òkè Òsè ní Òkè yìí ní ìpínlẹ̀ Kwara ní ọjọ́ ajé Monday. Ó níyàwó olóògbé náà má sọ̀rọ̀ Aishat Abubakar ó máa ń sọ̀rọ̀ tomijé ẹkún lójú pé kí ìjọba jọ̀ọ́ kí wọ́n síjú àánú wo òun àti àwọn ọmọ òun nítorí ikú ọkọ òun rèé òjijì ni àti pé àwọn sì nílò ìrànlọ́wọ́ lásìkò yìí. Bákan náà ó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Aisha sọ síwájú sí pé ní nǹkan bíi ọwọ́ aago 10 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ó lọ máa wà nínú ilé mọ̀nì, ó lọkọ̀ òun sì pé òun lórí fóònù pé kó òun wá sí géètì fún òun mọ̀nì. Ó ní bó ń ṣe sí géètì èlò ó mọ̀ rí àwọn ọkùnrin méjì kan tóun ò rí wọn rí o. Ó ní bí wọ́n ṣe róun báyìí ó ní wọ́n máa fa ìbọn yọ tí wọ́n sì yin ìbọn sí ọ̀dọ̀ òun. Ó ní bó ń ṣe rí eléyìí èlò ó máa sá padà wọnú ilé láti lè sá àsálà fún ẹ̀mí òun o. Ó ló ń gbìyànjú agbára ọmọ ní láti kàn sí àwọn ènìyàn kí wọ́n máa ran ọkọ òun lọ́wọ́ torí òun mọ̀ pé wàhálà mà ti dé, ṣùgbọ́n kò mọ̀ sí ẹnikẹ́ni ní àrọ́wọ́tò òun. Ó ní bó ń ṣe wà nínú ilé náà èlò ó máa ń gbá ìró ìbọn tó máa ń dún lákọlákọ gbà ò ó nígbà tó fi máa jáde ó láwọn èèyàn náà mà ti lọ. Ó ní ṣùgbọ́n òun mà bá òkú ọkọ nílẹ̀ẹ́lẹ̀ níbi tí wọ́n yìnbọn pa sí o. Idris Alikau tó ń jẹ́ ẹ̀gbọ́n fún olóògbé náà ó mà ké sí ìjọba Kwara àti ìjọba àpapọ̀ láti ran ìdílé olóògbé náà lọ́wọ́ o. Idris sọ wípé olóògbé ẹni ọdún 32 ó mà fi ìyàwó 2 ọmọ 7 àti ìyá rẹ̀ sáyé lọ o. Ó fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé Abubakar ó mà jẹ́ ọlọ́gbẹ́ èèyàn àti ènìyàn tó lépa àlàáfíà ẹni àwọn ṣe yàn án gẹ́gẹ́ bí alága gbogbo Fúlàní Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Kwara. Ó wá sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ lu ọdún kan lórí oyè ni torí ọdún tó kọjá làwọn máa yàn án. Ó sọ di mímọ̀ pé ikú rẹ̀ rí ó mà ṣe òun àti àwọn yòókù ní kàyéfì nítorí olóògbé náà ó jẹ́ onírẹ̀lẹ̀, àwọn ò sì gbọ́ rí wípé ó ṣe jàgídíjàgan pẹ̀lú ẹnikẹ́ni nígbà tó wà láyé. Ó ní àwọn kan máa gbọ́ irú ìṣẹ̀lẹ̀ bí èyí lókèrè mọ́ni pé kò ṣẹlẹ̀ rí nínú ẹgbẹ́ àwọn o. Idris wá rọ ìjọba kí wọ́n túbọ̀ mójútó ètò ààbò láti dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ láabi báyìí lọ́jọ́ iwájú. Ní ọjọ́ àìkú Sunday ó ní àjọ ọlọ́pàá Kwara ó mà ló má fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nípasẹ̀ àtẹ̀jáde tí agbẹnusọ àjọ náà ní Kwara Adétòun Èjìrè Adéyẹmí tó mọ̀ fi léde. Adétòun wá sọ pé àwọn ọlọ́pàá bá ọta ìbọn 5 níwájú ilé náà. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn máa ti gbé òkú Abubakar lọ sí ilé ìgbókùpamọ́sí ní ilé ìwòsàn ìkọ́sẹ̀ UITH tó wà ní Òkè Òsè. Agbẹnusọ náà ó wá rọ àwọn aráàlú láti fọkànbalẹ̀ o nítorí àjọ náà yóò máa sa ipá rẹ̀ láti rí i dájú pé ọwọ́ tẹ gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú àtàárọ̀ o, a kú iṣẹ́ tòní, Elédùà yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o, ẹ jẹ́ ayáṣẹ́ o.